lẹ́yìn tí Ayélabọ́lá kékeré tó ti ṣeré tó di alábala, Ayélabọ́lá àgbà òun ló ń bọ̀ yìí o. Ó ní ẹ bìlà ẹ yàgò ẹ bìlà, ẹ tún rí pẹlẹmbẹ wò nínú eré Ayélabọ́lá àgbà yìí. Ayélabọ́lá ló ń ṣètò àti gọdó báyìí. Àkàngbó àkàntọ́. Àkànfọ́páwú àkànfẹ́rẹ̀ gíjóbì. Ayélabọ́lá ti gorí odó báyìí, ẹ jẹ́ ká lọ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Ayélabọ́lá o, wọ́n fẹ́ lọ́kọ̀ pàdé máa rántí. Ó kàkọ́ ọmọ ilẹ̀, èdè ọmọ òde, ẹ̀bùn kọ̀kì máyé, èdè gbọ́dọ̀ nílẹ̀, àpẹta yíyó, oníṣẹ́ náà kò gbọ́dọ̀ jẹ́ fóònù, ọ̀pá ọ̀rọ̀ ìtọ́rọ̀, onídìí báyìí báyìí, onídìí ọlọ́dún, inú bíbí, òkùnṣẹ́ àwọn ọ̀dọ́, òkùnṣẹ́ orí àdẹ́tù, àdùwà pẹ̀lẹ́, olùdíṣẹ́ àwọn olùwàlú, olùbádọ́lọ́gbọ̀, olùbádọ́lọ́gbọ̀,
fi gbéyàwó rẹ̀ bàbá jẹ́ bàbá náà lóbi náà lóbi kò mú àjọ bàbá rẹ̀ bàbá jẹ́ bàbá òrùn lọ́bọ̀rùn lóbi kò mú àjọ bàbá rẹ̀ wọ́n fún ẹ lọ́fọ̀ pa ìjìnlẹ̀ rántí àwọn ìyá ní òṣèré mbà agbanimẹ́wọ̀gbọ́n olókìkí òru òfin kọ́ yìnbọn lókè àbíyí àdàbà tíjọ láàrin ìgbà àfijù ẹyẹ tíjọ nípa gbóko ọ̀rọ̀ ọmọ fòlù nì agbẹ́jọ́ ẹyẹ tí gbẹ́rì ìgbìlẹ̀ lẹ́lẹ̀ wọ́n ní tó o bá ti di ọmọ ọ̀pẹ gbọ́lọ́gbọ́ erin níjí nífẹ̀ẹ́ yíkẹ́ kékékéké òrùgbọ̀dọ̀ ẹ̀fọ́ nífẹ̀ẹ́ òun ẹ̀fọ́ fèrè ògbọ́lọ́gbọ́ ọ̀rọ̀ níjí nífẹ̀ẹ́ ojúkọ̀ṣù lálàdì ọ̀run akéré abẹ lórúkọ táwọn gbẹkú àwòmọ́mú kẹ̀kọ́ lórúkọ táwọn pààrọ̀ abẹ́lẹ̀mọ́jú òòṣà lórúkọ tí ìgbà kò tán jẹ́ àti ikú àti àrùn ẹ̀rú oníṣìí ni wọ́n ń ṣe babaláwo ọ̀nà kì í mọ̀rúkọ fún kíkú ọ̀pani akímọ̀rúkọ àrùn káwọn ò ṣe ni àti ikú àti àrùn ẹ̀rú oníṣìí ni wọ́n ń ṣe ibẹ̀ ni mo gbéṣẹ́ ní kótó lórí àwọn bá bọ́ sí mi lẹ́nu ẹ̀rọ kọsá yúrò ọmọ rẹ̀ lùzì àwọn ọlọ́kùnrin tí a fi ń ṣàwọn tí wọ́n rẹ̀ àwọn ọlọ́wọ́ ní ẹ̀mọ́ rẹ̀ ọmọ ọlọ́kùnrin tí a fi ń ṣàwọn tí wọ́n ọ̀jẹ̀ ti wá ọ̀jẹ̀ ti wá ọ̀jẹ̀ ti wá àwọn kì í ṣe ọmọ ṣe Bọ́lá ló ti dárìn yìí ó ní omi ló ń poró ná àwọn la máa lékè ọ̀tá wa bẹ́ẹ̀ ni ó ti bọ́lẹ̀ báyìí aṣọ yìí bẹ̀rẹ̀ Àyìnlá Bọ́lá onídìí òré ń bètè bẹ̀bẹ̀ ṣọkọ àwọn ọ̀ṣàrà Àyìnlá Bọ́lá ló ti mú aṣọ yìí ló ń yí sẹ́sọ̀ sódì sẹ́sọ̀ lójú kan ní Àyìnlá Bọ́lá wà tó ti ń yí gbogbo aṣọ tó ń yí yìí o.
Ayélabọ́lá yí aṣọ yẹn títí ó yí wọ àárín agbo ni gbogbo abẹ́ tẹ́ǹtì ẹ̀rí wọ́n yín palẹ̀ mọ́ tébùrù fún. bẹ́ẹ̀ náà ń pariwo ẹ̀ Ayélabọ́lá o aṣọ mi ni Ayélabọ́lá ti gbé yìí. Ayélabọ́lá ló ti di aláǹtakùn yìí ó bá finú ta afẹ̀yìntà. ẹ̀wàrà kan ni Ayélabọ́lá tún fẹ́ dá yìí o ó ti gbé aṣọ kan mọ́ ti orí ẹ̀ oníkẹ́ ẹ̀bìlà ẹ̀yàgò ẹ̀bìlà ẹ jẹ́ ká wo àrà tí Ayélabọ́lá fẹ́ dá. ààrẹ eléyìí ó kọjá sísọ ẹ̀rí àdébòye dára tó dá yìí ó gbé aṣọ kan sórí lẹ́yìn ó wá fà lọ síwájú ó sọ torí ẹ̀ lẹ̀ ó gbé yẹn sórí àrà ń bẹ lọ́wọ́ Ayélabọ́lá. eré ìlérí tó tuntun ṣe yìí ṣe rí àrà ẹ̀rí àrà tí Ayélabọ́lá fi ń yí aṣọ yẹn káàbọ̀ bẹ́ẹ̀ láriwo ń takù àrà ẹlẹ́yìn lóníranran ni Ayélabọ́lá ló fi ń ṣọ lénìí. ìhun téèyàn bá mọ̀ ọ́ ṣe bí idán ló máa ń rí ọ̀rọ̀ tó dáni lójú kì í kọsẹ̀ létè. ẹ wo àrà tí Ayélabọ́lá tó fi ń yíṣọ. ìlú Ọ̀rẹ́gun la wà níbi tá a ti ń ṣọdún lọ́wọ́. Ayélabọ́lá ò mà kú ewu o ewu náà kì í pàwòdì àwòdì ó kú ewu Ayélabọ́lá ti di alábala báyìí. àǹfààní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé iṣẹ́ wa fọ́nrán fídíò CD eégún lóníranran gbogbo ẹ̀ sì wá ń ta tó ń tà. bákan náà orí YouTube channel wa ẹ bá bá subscribe síbẹ̀ kẹ́ ẹ máa ríran wò Lutas TVC ẹ máa bá wa share kẹ́ ẹ like ẹ ṣe púpọ̀. Ayélabọ́lá ló sì ń ṣeré lọ́wọ́ o. lẹ́yìn tí Ayélabọ́lá di alábala yìí ni àwọn èèyàn náà ná fún ọsín ẹ kú ewu o ewu náà kì í pa àwòdì ó kú ewu
ọ̀sìn ìlú Ọ̀rẹ́gùn ẹ̀kú ìnáwó ọdún eléyìí tẹ́ ẹ ṣe yìí tí tó ń bọ̀ á dùn jù báyìí lọ ànífẹ́ eléyìí ṣàṣemọ́ láṣẹ Elédùmarè. àgùnfọn lẹ̀ ń wò yìí tí Ayélabọ́lá dà yìí àgùnfọn Eríngòkè Àlọ̀. Oníṣàngó ló tún jáde yìí. lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa Lutas Films and Record International. ìpàdé wa tún dinú fọ́nrán mi ilé òní lé wa ọ̀lọ́ nínà wa ó ẹ ṣé púpọ̀.